orúkọ mi ní dára sí mi mo ṣiṣẹ́ ọwọ́ ọkọ̀ like àwọn tó ṣe àsọ́bà tó ń da ọwọ́ ọkọ̀ rú tó ṣe àsọ́bà sáàbù brake pad àwọn tó so many ní ara ọwọ́ ọkọ̀ mo lè da ọwọ́ ọkọ̀ rú bí something like I can't even explain more pé tí ẹ bá rí ní ẹ lè rí iṣẹ́ mi I'm a real mechanic engineer I sure I'm proud of my work yes I can show you the proof that I'm proud of my work ẹ wo ṣé mo ti máa gbé mi lọ fún iṣẹ́ níta mo ní disappoint I will do the work how's the man ṣe èbò tí ó halẹ̀ yín mo lè ṣe iṣẹ́ yẹn tí inú yín máa ṣe kí n tó máa dùn sí lọ ọ̀gá mi kan wà proud of me dáadáa. níbo lẹ wà níbi iṣẹ́ wa. àríkàlà mi ẹ̀ ṣe ọ̀gá ní Òṣogbo. ẹ ti parí àbẹ̀ṣe ń kọ́ṣẹ́ lọ́dún. mo sì ń kọ́ṣẹ́ lọ́bọ̀ ó kù díẹ̀. ẹ ti lo bí ọdún mélòó báyìí bẹ́ẹ̀. mo ti lo 8 years sá. òkè ó lè mú obìnrin di mẹkáníìkì kí ló sun yín débẹ̀ bàbá ló ń ṣe ni. ara o àbúrò mi ló ṣe mẹkáníìkì mo wá ní kí n tẹ̀lé òun lọ sí school sí ibi iṣẹ́ wọn ní òkè pé kí n tẹ̀lé lọ àbúrò mi wá ń tra láti tún nǹkan ní ibi ọkọ̀ mara jẹ́ kí n bẹ̀rẹ̀ tra láti bẹ̀rẹ̀ tú àsọ́fà ló fẹ́ tú tó wà tó jẹ́ 22 not and bolt ó ní mo fẹ́ tú àbúrò mi fẹ́ tú kò wá rí sí ló wá ní àtúnlẹ̀ ẹ̀jọ̀ ibo ìgbà tí mo wá tú àbúrò yẹn ọkùnrin lòun àbí. ọkùnrin lòun ó mú ìgbà tí mo wá tú ọwọ́ yẹn báyìí bí àwọn èèyàn sì ní pẹ́tọ́ fún mi sórí ìpín mọ́ pa owó níjọ́ yẹn wọ́n á kọ 5,000 lólé ló wá ń gba tí n bá lọ sí iṣẹ́ yìí ò máa ṣe kí máa ní. ẹni sùn ṣe ẹ̀yin ti tú absorber rí tẹ́lẹ̀. ara sà mo ò tí ì dé bẹ́ẹ̀ yàgò mi ló mú mi lọ sí iṣẹ́ ìgbòho. ọ̀wọ́n náà fẹ́ ọdún mélòó sẹ́yìn báyìí. I like ó sì káyọ̀ pé 8 years náà 6 náà ni báyìí káyọ̀ pé 8 years 6 náà. Yes. nígbà tí a lè sọ fún àwọn pẹ́lẹ́ntì pé ẹ̀yin náà fẹ́ lọ kọ́. mọ́tí mi ò gbà o àdádì mi ò dẹ̀ gbà èmi dẹ̀ jọ lọ́jọ́ kejì àti tí wọ́n dẹ̀ ti lọ sí school bá ti ń bọ́ láti school máa tẹ́lẹ̀ àbò lọ sí iṣẹ́ ìgbà tó dẹ̀ yà mo lè sọ fọ́ gá mi pé kí wọ́n bá mi sọ fún wọn sí mi pé iṣẹ́ tó wù mí lélẹ̀ wọ́n dẹ̀ ní tó wá sí mi ṣe kí ni ṣe mo dẹ̀ rí pé Ọlọ́run ṣe kí ni ó rọrùn lọ́wọ́ mi. So in how many months na ẹ bá fi pé máa dá dúró. tí máa dá dúró wọ́n sọ pé máa dá dúró nínú oṣù kọkànlá. báyìí really yes sir. ń bọ́ alẹ́ wà bọ́lá tí ń ṣe. ọ̀dọ̀ ọ̀gá mi mo ti ṣe ní àríkálà mi lẹ́yìn ìṣẹ̀lẹ̀. nílùú Òṣogbo ń bí àná. bẹ́ẹ̀ni sà. báwa ní ìwé ń kọ́. olóò ní that's tó bẹ́ẹ̀ wo mo lè mú ìwé jáde kẹ́lẹ́ mọ̀ pé mo fẹ́ lọ sí lẹ́sìn but mom sí mi dáàdì mi ò sí mọ́ mom sí mi ló wà but mom sí mi àwọn ọmọ pọ̀ fún wọn náà àgbà tẹ́mi ṣe drop out but mo try láti sọ pé mo fẹ́ lọ sí lẹ́sìn mo fẹ́ lọ fún lẹ́sìn sà. ok bọ́lẹ̀ yín bá dé ń gbà yẹn kó tó gbé bá bàbá ṣaláì. ṣe ìfàn ní ìbàdí ìbò àpàdà. but agbára bá wà you want to go back to secondary school right. yes I want to go back ohun mi kí padà sí jẹ́ swine. really yes ohun mi kí padà sí jẹ́ swine. at what age now. I'm just 18 sir. ohun mi ní àbọ̀ mo ní station kékeré mo ṣì ń lọ sí class. ó dàgbà ẹsẹ̀ pé wà lórí TikTok náà. yes of course dára sí mi HU number 1 dára sí mi HU number 1 dára sí mi HU number 1. so kí lóun kọjá máa ń ṣe lórí TikTok. mo kàn máa post iṣẹ́ mi máa post lórí TikTok dáadáa tẹ́ bá tẹ̀sí débẹ̀ tí máa rí mi iṣẹ́ mi ló pọ̀ jù níbẹ̀ dáadáa. so àwọn fẹ́ rí your real self. my real work mo wà hard working mo ti lọ ṣẹ́ ń bàdàn dáa tí mo ti rí iṣẹ́ like wọ́n pè mí tí mo lọ sí home service mo ti lọ ṣiṣẹ́ ní Àbújá mo ti lọ ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ dáadáa so many things tí mo lọ ṣiṣẹ́ ọ̀gá ló kàn ń pé kí wọ́n lè mọ̀ pé iṣẹ́ mi ṣe kí ni standard. so that handle again handle yẹn lórí TikTok. ẹ dára sí mi HU number 1. nọ́mbà yín kọ́ náà. nọ́mbà 081 67 73 78 72 081 67 73 78 72. bọ̀ iṣẹ́ yẹn ṣé kò lè yín rí. rárá o yá kí n wá nǹkan mi ṣe. ẹni ó lé mi rí o ṣé mo àwọn ṣọ́ọ̀bù wa a ní àwọn ọmọọṣẹ́ ṣọ́ọ̀bù wa wọ́n fi owó lé mi seriously wọ́n try àti mọ́ ọ̀gá tó ń kọ́ mi ní iṣẹ́ àti àwọn tó jẹ́ ọ̀gá mi wọ́n ní láti fi owó lé mi but èmi máa ṣe bí kid nínú àti nígbà tẹ́ bá dé ṣọ́ọ̀bù wa ẹ̀ lè mọ̀ pé obìnrin ni mí mo máa dress like bí ọkùnrin àti máa bá àwọn ọkùnrin ọ̀dọ̀ wá ṣe fún bàbá tó sì ní o tí wọ́n lè fi ọba àwọn ṣe homework náà àwọn náà máa ń try sọ pé ó gba òtítí but. ọ̀ṣẹ́ ẹ̀yin ò ní boyfriend ni. èmi ní o but mi ní o káwọn pé mo ní but mi ní àgọ́ mo ní but mi ní. yẹn iṣẹ́ yìí so you kí lọ́jọ́ iwájú ẹ̀. ọjọ́ iwájú mi dà sá ó wà grateful gan torí èmi gan ti mọ̀ mo mọ̀ dáadáa torí tí bá ṣáwù ṣé mo ibi tó jẹ́ kí n mọ̀ pé iṣẹ́ yìí ó dáa ni pé tí ọ̀gá ń bá rán ọkùnrin like ọ̀gá mi lọ tí wọ́n bá gba tí ọ̀gá mi bá tó bá gba 50,000 wá láti ibẹ̀
like tí n bá lọ sí ibẹ̀ mo lè gba bí 30,000 má tún wá fún mi ní special 10k yàtọ̀ sí pé ilé tí ọ̀gá fẹ́ fún mi bí tí mo ti mọ̀ pa èyí tẹ́ ọ̀gá máa gbọ́. ọ̀gá mi kọ́ lè mọ̀ pé àwọn wà proud of me dáadáa ni pé tọ́gà bá rán mi níṣẹ́ lọ síta ìtí ọkùnrin bá gbà láti ta má gbà mọ́ dànù. ẹ bọ̀ ṣé iṣẹ́ agbára ni gbogbo à ń gbé rin. kò ṣe iṣẹ́ agbára fún náà kì í ṣe iṣẹ́ agbára fún pé torí pé ẹ̀yin ò tí kọ lẹ́yìn ṣe wò kó wà ní agbára bọ̀ àwa tá a ti mọ̀ kò ní agbára ló ti gbà wá. gbogbo ṣọ́ọ̀kì ni àbọ̀gbà ni. gbogbo ọwọ́ ọkọ̀ àsọ́fà break pad everything about ọwọ́ ọkọ̀ pátápátá ni mo ṣe kí ni mo ṣe àwọn la máa ń da àlámẹ́ǹtì pọ̀ kó ṣe ẹ́ǹtì gangan pé ká ṣe ẹsẹ̀ mẹ́rin. ẹ̀yin lẹ ń da alignment àbẹ́yìn lẹ ń tún alignment ṣe. àwa là ń da alignment rú àwa torí tá a bá ṣe nọ́ọ̀kùn sí àbí tá a ṣe àwọn something like ọwọ́ ọkọ̀ tá a yọ gbogbo ẹ̀ alignment máa dàrú tá alignment bá dẹ̀ ti dàrú ẹ máa try láti lọ sí àwọn ò lè bá ṣe alignment àwọn kan máa da alignment rú kó sí ni tá a bá ti lè ṣí ọwọ́ ọkọ̀ alignment máa dàrú ni. ọwọ́ ọkọ̀ yẹn máa dúró máa fẹ́ mi. ó máa ẹyin inú yín máa dádùn torí ọ̀gá tó kọ́ mi níṣẹ́ mọṣẹ́. ẹyin náà mọ mọ́tò wa báyìí. ara ọ̀sán mi ìwọ mọ́tò wa o ọ̀gá òkú aláwọ̀ mi láti wa mọ́tò torí nígbà tí mo ti wa mọ́tò tí mo ti fi mọ́tò kọlù kọ ni wọ́n ti aláwọ̀ mi bọ̀ tí mo mọ mọ́tò wa. ọmọ olúwo ni. ọmọ Òṣogbo ni mí sà ọmọ Òṣogbo gbọgbọ ni mí. ẹ ṣe.